òwe àwọn àgbà tó ní ọjọ́ gbogbo ni tolè ọjọ́ kan ṣoṣo ni tolóhùn gan ló mà ṣẹlẹ̀ ní ìlú Ọ̀wọ̀ tó wà níjọba ìbílẹ̀ Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo lọ́sẹ̀ tó kọjá ẹ̀ nígbà tí ọwọ́ tẹ ọ̀kan lára àwọn Fúlàní ajínigbé tó máa ń jí àwọn èèyàn gbé nínú ìlú náà, ìyẹn Mohammed Sulaiman ẹni 20 ọdún tó sì jẹ́ pé ìyáálé ilé kan tó jí gbé tó gba ẹgbẹ̀rún lọ́nà 300,000 náírà 300,000 naira lọ́wọ́ àwọn ẹbí ẹ̀ gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ ìtàwọn olóyìnbó ń pè ní ransom, ìyẹn Hódèrè Gínà ló jẹ́ kí àṣírí ẹ̀ má tú. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé Suleiman àtàwọn ẹgbẹ́ ẹ̀ ni wọ́n máa ń da ìlú Ọ̀wọ̀ láàmú tí wọ́n sì ní bọ́n ṣe máa ń jí àwọn èèyàn gbé tí wọ́n yóò máa béèrè owó ńlá lọ́wọ́ àwọn èèyàn wọn láti fi tú wọn sílẹ̀. Iná tún máa ń ja àwọn aráàlú Ọ̀wọ̀ lólè o tó sì jẹ́ pé àwọn agbófinró àtàwọn aráàlú kò rí wọn mú. Tẹlifíṣàn Yorùbá gbọ́ pé yàtọ̀ sí Regina tí wọ́n jí gbé, Sulaiman àtàwọn yòókù ẹ̀ tó jẹ́ ọkùnrin kan tórúkọ ẹ̀ ń jẹ́ Emmanuel Lawrence ní olè ẹgbẹ̀rún lọ́nà 40 náírà ìyẹn 140,000, ṣùgbọ́n o tó jẹ́ pé ọwọ́ pálábá rẹ̀ ti padà ṣẹ́gi báyìí tí wọ́n sì ti fojú ẹ̀ bá ilé ẹjọ́ májísírèètì ìlú Àkúrẹ́ lọ́sẹ̀ tó kọjá ẹ̀. Nígbà tó ń gbé ìdájọ́ ẹ̀ kalẹ̀, onídàájọ́ Yomi Adésọjí ní kí wọ́n fi Sulaiman pamọ́ sínú ọgbà ẹ̀wọ̀n Olókùúta tó wà ní ìlú Àkúrẹ́ ìgbà táwọn yóò gba ìmọ̀ràn láti ẹ̀ka tó ń rí sí ìfìyàjẹni lábẹ́ ìjọba ìpínlẹ̀ Ondo. Ṣùgbọ́n táwọn ọmọ ìpínlẹ̀ Ondo pàápàá àwọn ọmọ ìlú Ọ̀wọ̀ wọ́n sọ fún àwọn ọlọ́pàá wípé kí wọ́n bẹ́ tẹra mọ́ iṣẹ́ ìwádìí kí wọ́n fọ̀rọ̀ wá Sulaiman lẹ́nu wò ó sì jẹ́wọ́ ibi táwọn yòókù ẹ̀ ibi tí wọ́n máa ń kó àwọn tó bá jí gbé pamọ́ sí láti lè kó gbogbo wọn àti láti lè tú àwọn tó bá wà lákàtà wọn sílẹ̀.